tó ṣolówúro wálẹ̀ ṣá ẹgbẹ́ wa ò ní tú o. Alright, èèyàn mi ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ dókítà Mutiu Táíwò Ọlátìgbóyè yìí pírẹsidẹ̀ntì ti yá ní. Ojú tí ẹ fi ń wà ojú náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ etí náà ní di. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí, èmi náà ni Dr. Mutiu Ọlátìgbóyè aka ewé ń jẹ́. Ní òní a fẹ́ sọ̀rọ̀ nípa ìràwọ̀ àwọn ọmọ tí a bí ní March 21 sí April 19. March 21 sí April 19 tí àwọn oní astrology ń pè ní Aries. Ìràwọ̀ iná ilé àkọ́kọ́ ni ìràwọ̀ yìí jẹ́. Òní a fẹ́ sọ̀rọ̀ nípa wọn ní òní. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ wípé ní a ti mú àwọn ọ̀rọ̀ kan bọ̀ láti ẹ̀yìn fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá wa lọ. A ti sọ̀rọ̀ nípa ìràwọ̀ atẹ́gùn ilé àkọ́kọ́, ìràwọ̀ omi ilé àkọ́kọ́. Ní òní a fẹ́ sọ̀rọ̀ nípa ìràwọ̀ iná ilé àkọ́kọ́ ní àwọn ọmọ tí a bí ní March 21 sí April 19. Kó tó di pé ní a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa ní ti òní, ẹ má gbàgbé láti subscribe sí orí channel wa. Èyí kí ó lè fún yín ní àǹfààní láti máa mọ àwọn nǹkan míì tí a bá fẹ́ ṣe ní gbogbo ìgbà tá a bá ti upload ẹ̀. Ẹ rí gbogbo ẹ̀dá tí a bí ní April tàbí ní March 21 sí April 19. Ní abẹ́ ìràwọ̀ yìí tí a ń pè ní ìràwọ̀ náà, wọ́n ní òun ni èyí tí ó ń jọba nínú ilé kìíní láàrin àwọn ìràwọ̀ iná. Eléyìí túmọ̀ sí pé ìràwọ̀ yìí ó ní iná ilé alákọ̀ọ́kọ́, ó sì jẹ́ iná kan tó ní agbára. Ó jẹ́ iná kan tí bá ṣe ṣàlàyé ọ̀rọ̀ ti omi, bẹ́ẹ̀ náà ni àwọn ti iná àti ti atẹ́gùn àti ti yẹ̀pẹ̀ náà ṣe rí. Ẹ wá rí iná ilé yìí, ó jẹ́ iná ilé alákọ̀ọ́kọ́ ní àárín àwọn ìràwọ̀ iná. Iná tó ní agbára ni, tó sì kẹnu. Ṣé mọ̀ pé ní tá bá ń sọ̀rọ̀ nípa iná factory, ibi tí wọ́n ti ń ṣe irin, ṣé mọ̀ pé ní iná ni. Tá bá ń sọ̀rọ̀ nípa iná iléeṣẹ́ búrẹ́dì, iná ni. Tá bá ń sọ̀rọ̀ nípa iná àròtàndá, iná ni. Ṣé wá rí gbogbo àwọn kàtígórì iná yìí, iná tó bá ti ní agbára, pàápàá jùlọ èyí tó kẹnu gan tó fẹ̀ bí iná iléeṣẹ́ búrẹ́dì ni o, bóyá iná factory ni o, tàbí iná ńlá kan, ó ní àwọn ìràwọ̀ yìí jẹ́ ilé alákọ̀ọ́kọ́. Ẹ wá rí àwọn ẹ̀dá yìí jẹ́ ènìyàn tí ó ní ìgboyà, wọ́n ní ìgboyà gan, wọ́n ní agbára àti akíkanjú. Wọ́n jẹ́ ẹni tó ní agbára àti akíkanjú. Ẹni nínú ìṣẹ̀dá yìí, wọ́n ní ìwọ jẹ́ ènìyàn kan tí yóò ní agídí. Ó jẹ́ ènìyàn kan tó ní agídí, tó sì fẹ́ràn orí kunkun láti máa ṣe gbogbo nǹkan tó bá fẹ́ ṣe. Àti pé sùúrù, wọ́n ní sùúrù kì í ṣe ẹ̀bùn rẹ rárá. Ó jẹ́ ẹnìkan tí kò yí ní sùúrù, kì í ṣe ẹ̀bùn rẹ. Àwọn agídí rẹ̀ máa wo agídí orí kunkun kí nǹkan yìí mo fẹ́ ṣe, eléyìí mo fẹ́ ṣe. Kò sẹ́ni tó máa mú mi, nǹkan yìí mo máa ṣe. Ó fẹ́ràn gbogbo nǹkan yẹn púpọ̀ jù. Ẹ wo gbogbo àwọn kíní yóò wọnú ara wọn. Ẹ rí pé mo sọ̀rọ̀ kan nígbà kan nípa ìràwọ̀ ilé àkọ́kọ́ ní àwọn tá a bí ní tí wọ́n jẹ́ ìràwọ̀ atẹ́gùn ilé àkọ́kọ́, pé tí wọ́n bá pàdé àwọn tó jẹ́ Aries tàbí Libra. Mo sọ nípa Aries àti Libra, pé tí Libra bá fẹ́ Aries, pé kí Aries yẹn tó jẹ́ ọkùnrin kó try láti máa listen sí ọ̀rọ̀ tí Libra bá ń sọ, bóyá advice kan ló mú wá fún un tó dẹ̀ lè wúlò fún un. Màmá agídí eléyìí máa ṣe, kò sí nǹkan tó máa ṣẹlẹ̀, eléyìí máa ṣe. Ó máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wọn kó máa ń lose nǹkan jùnú ayé. Ẹ wá gbọ́ wọn ní kódà mi ò lérò bóyá o lè ní ọ̀rẹ́ kan àsìn ọ̀rẹ́ tàbí alábàárìn tàbí ọ̀rẹ́ òtítọ́ tí yóò wà pẹ̀lú rẹ̀ fún ọjọ́ gúngún, fún ọjọ́ gbọọrọ nítorí
nítorí pé o jẹ́ ènìyàn kan tó mú yányán púpọ̀. Ṣé mọ̀ lóòótọ́ yàtọ̀ síra wa, ìràwọ̀ a yàtọ̀ síra wa, òun náà ni ò jẹ́ kí ìwà wa kó papọ̀. Nǹkan tí Táyé bá ṣe Kàndé lè má lè ṣe, nǹkan tí Kàndé náà bá dẹ̀ ṣe Táyé lè má lè ṣe. Lágbájá ṣe nǹkan bẹ́ẹ̀ mo fẹ́ ṣe, ọ̀rẹ́ mi yasó èmi náà fẹ́ yasó, wa kàn yàgbé ara. Ṣé rí nǹkan tí mo gbà lérò lórí ọ̀rọ̀ ni pé bóyá lo lè ní ọ̀rẹ́ alábàárìn tí ẹ lè jọ wà ní ọjọ́ gbọọrọ. Nǹkan tó lè túmọ̀ sí ni pé o jẹ́ nìkan tó jẹ́ pé gẹ́gẹ́ bá ṣe ń sọ bọ̀, agídí pọ̀ orí kunkun láti máa fi ṣe gbogbo nǹkan. Ọ̀pọ̀ ẹlòmíì ò dẹ̀ gba irú ẹ̀. Òun ló fi fà tó jẹ́ pé ọ̀rẹ́ ó lè mọ̀ pẹ́ ní ọ̀dọ̀ ẹni tí ó bá nírú ìràwọ̀ báyìí. Ẹ̀rí wọn kì í wọ́pọ̀ nínú fámìlì. Àwọn ènìyàn tá à ń sọ̀rọ̀ wọ̀nyí wọn kì í wọ́pọ̀ nínú fámìlì. Gbogbo ìran náà wọn kì í wọ́pọ̀ bóyá kan tàbí méjì nínú fámìlì. Tá bá ń sọ̀rọ̀ nípa ewé àtegbò, ó ń jẹ́ lára wọn dáadáa, ó máa ń jẹ́ lára wọn dáadáa. Ẹni tó bá jẹ́ pé ó ń ṣe ti ìbílẹ̀, tó bá ṣe ewé àtegbò tí ò bá jẹ́ lára ẹ̀, kíyèsí ra ẹ̀. Ẹ wá rí ìràwọ̀ yìí kó tó di pé mo sọ̀rọ̀ nípa kádàrá àti ìwà wọn. Kádàrá wọn la sọ lọ sí ẹ̀yìn yìí. Ẹ̀rí tí tá bá ń sọ̀rọ̀ nípa wọn kó tó di pé mo sọ̀rọ̀ nípa wọn, mo ti sọ rí nínú ó wà nínú ìwé PDF wa tí a tà síta, tí mo sọ̀rọ̀ pé gbogbo ìran náà, bóyá ìrànlé alákọ̀ọ́kọ́ ni o, ẹlẹ́ẹ̀kejì ni o, ẹlẹ́ẹ̀kẹta ni o, tí àwọn oníkíní ń pè ní Aries ni o, Leo ni o àti Sagittarius ni o. Iná ni gbogbo wọn, àmọ́ ìṣesí wọn, ìwà wọn ló yàtọ̀. The same family ni wọ́n. Àbí ìwọ tó rí iná iléeṣẹ́ búrẹ́dì sí kí ló pè? Iná ni. Ìwọ tó ń dáná stóòfù sí kí ló pè? Iná ni. Ìwọ tí o tanná torchlight ń sìn kí ni wàá pè? Iná náà ni. Ìwà wọn ló yàtọ̀. Family kan náà ni gbogbo wọn. Wọ́n lè ṣiṣẹ́ kan náà. Wọn ò lè fẹ́ ìyàwó kan náà. Bẹ́ẹ̀ ni. Ìyàwó kan náà wọ́n lè fẹ́. Wọ́n lè kọ́ṣẹ́ kan náà àmọ́ wọ́n lè fẹ́ ìyàwó kan náà. Ṣé wá rí mo wá lè mẹ́nu bà ọ̀rọ̀ míì nípa ìràwọ̀ tó jẹ́ iná. Tẹ́ bá ń gbọ́ pé ó jọra wọn, ó máa jọra wọn náà ni. Nítorí pé wọ́n wà into the same circle. So ẹ wá rí gbogbo ìràwọ̀ tó bá ti jẹ́ ìràwọ̀ Aries, ìràwọ̀ ọ̀nà. Mo ti sọ nínú fídíò nípa ti Libra àti Aries, bẹ́ẹ̀ tẹ́ jẹ́ kí n mẹ́nu bà nínú tọ́pìkì wọn báyìí lẹ́nu. Wọ́n gbọ́dọ̀ ṣọ́ra ìkìlọ̀, wọ́n gbọ́dọ̀ ṣọ́ra láti máa fi àyà kan àyà obìnrin. Wọ́n gbọ́dọ̀ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ wádìí dáadáa kán tó máa fẹ́ ìyàwó tàbí ní ọkọ sílé. Ẹ jẹ́ kí n ṣe àpèjúwe náà yóò ṣe jẹ́. Ó dàbí kó tó pé mo ṣe àpèjúwe náà yóò ṣe jẹ́. Tá bá mú láti January dé December, obìnrin tí wọ́n lè fẹ́ níyàwó tàbí wọ́n lè fẹ́ tí wọ́n lè fi ṣe ọkọ, bóyá nú ilé oṣù mẹ́ta péré ló wà. Ilé oṣù mẹ́ta péré bóyá ló wà. Ẹ̀yin náà wá wo oṣù mẹ́sàn-án tó kù. Lẹ́bi sọ pé wọ́n gbọ́dọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ wádìí dáadáa wọ́n tó máa fẹ́ ìyàwó. Torí pé tí irú ìràwọ̀ ẹ̀ bá lọ fi àyà kan obìnrin tó jẹ́ ìràwọ̀ omi. Ṣé rí ìgbà míì ayé kọ́ ló ń ṣèyàn o, ìgbà míì a máa ń ṣera wa. Àwọn ọ̀rọ̀ kan àti pé èèyàn gbọ́dọ̀ ṣe ìwádìí dáadáa kó tó gbéyàwó sílé tàbí kó tó lọ́kọ sílé. Ó gbọ́dọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ wádìí dáadáa kó tó fẹ́ ìyàwó tàbí kó tó gbé ọkọ sílé. Àmọ́ lóde òní tí a wà, ilé ayé ti bàjẹ́. Mélòó nínú wa ló ń ṣe ìwádìí? Ṣé kí n fẹ́ àbí kí n má fẹ́? Nígbà tí wọ́n bá ti rí obìnrin tó rẹwà, gbogbo nǹkan tó wọ́n lára obìnrin wọn rí lára ẹ̀, ó ti di ìyàwó nìyẹn, wọ́n á fẹ́ wọlé tán wàá lò wá dé.
so kí ni mo wá fẹ́ fàyọ ní ọ̀rọ̀ tí mo rọra mú jáde yìí òun náà ni pé ọkùnrin Aries tàbí obìnrin Aries wọ́n gbọ́dọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ wádìí kán tó máa fẹ́yàwó sílé. Ẹ̀rí tí a bá kó gbogbo àwọn Aries jọ ní àwọn tàbí ní March 21 sí April 19 tí a bá kó wọn jọ out of 100% wọn ká sọ pé bóyá bí 85% wọn máa mọ́ láwọ̀, kódà kó ìyá wọn ò bá jẹ́ dúdú kí bàbá wọn jẹ́ dúdú, àwọn á yàtọ̀ nú àwọ̀. Ọlọ́lá ni wọ́n, ìṣẹ̀dá tọ́lọ̀ ń dá wọn nìyẹn, ológo ni wọ́n. Ìràwọ̀ yìí tó yẹ kó ti níláárí ní age of bóyá bí 25 years látara àṣekúṣe ṣìnà, ó ti ṣàgbèrè, ó ti wá fi àgbèrè, ó ti wá fi pa iná ògo rẹ̀ tó yẹ kó ti jáde. Èéfín nígbà tó bomi paná, èéfín tó wá ń rú lẹ́lòmíì ni wọ́n wá fi ń ṣe ayé. Ṣé ríràwọ̀ náà máa ní problem obìnrin, wọ́n máa ní problem obìnrin tí wọ́n bá ti lọ fẹ́ obìnrin tí kì í ṣe right person wọn, ilé ògbóná wọn, kódà nǹkan ó ṣe wọn spiritually, wọ́n máa tún ní problem obìnrin ìdàkejì náà. Ẹ rí àwọn náà tó máa ń jẹ́ nǹkan tó yẹ pé gbàmí wọ́n lè sùn kàn máa lálàpá wọn rẹ̀ lè sí sára ní gbogbo ìgbà láì sí pé bóyá ó ní àdúrà kan tó ṣe débẹ̀. Wọ́n láfi sọ pé wọ́n gbọ́dọ̀ ṣọ́ra fún obìnrin kán jẹ́ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ wádìí kan tó máa gbé ìyàwó sílé kó mọ̀ bá di gòǹbé mọ́ wọn lọ́wọ́. Àmọ́ ńgbà tó jẹ́ pé o ti rí pé ọmọ yìí síngbọnlẹ̀, ó lo ìlẹ̀kẹ̀, orí ẹ̀ náà wá wú pé o ti rí ìyàwó. Ẹ lè jọ máa date ara yín o, ẹ lè jọ máa date ara yín láti bẹ̀rẹ̀ kó jẹ́ pé ẹ̀ tí ì wọlé, kó má sí misunderstanding o. Ìwọ fẹ́ sílé tán tí kì í bá ṣe right person láti fẹ́, á dàbí wà pé kó jáde láyé ni. Ẹ wá rí ìkìlọ̀, wọ́n ní ìwọ obìnrin tàbí ní tàbọ́kùnrin tàbí ní abẹ́ ìràwọ̀ yìí, wọ́n ní kó ṣọ́ra fún ìṣekúṣe, ṣọ́ra fún ṣìnà. Wọ́n ní kó sì máa jẹ́ ẹni tí yóò fẹ́ràn láti máa wọ aṣọ òdòdó. Kí là ń pè ní aṣọ òdòdó? Bóyá bí red colour, gold colour, orange colour. Pàápàá jùlọ tí o bá lè, kì í ṣe pé kẹ́ ẹ máa wọ red colour bí kẹ́ ẹ máa wọ látòkè délẹ̀ o, ìyẹn kọ́ mò ń sọ o. O lè ní face cap bóyá bí red colour, o lè ní handkerchief red colour, o lè máa wọ underwear red colour. So nǹkan tí mo gbà lérò lórí ọ̀rọ̀ yẹn nìyẹn. Ẹ wá rí lucky day, tá bá sọ lucky day yẹn jẹ́ kí ẹ má jẹ́ kí ẹ mẹ́nu bà bẹ́ẹ̀ náà. Àmọ́ táwọn sọ lucky number wọn, that is 16 ni lucky number wọn, lucky number wọn ni 16. Ṣé rí gbogbo nǹkan pátá ló ní advantage and disadvantage. Ẹlòmíà believe pé wọ́n ní aṣọ pupa ò bá ẹlẹ́dàá òun púpọ̀ mọ́ wọ̀. Tí wọ́n bá ní kó o má wọ̀, kì í ṣe dandan kó o wọ aṣọ pupa. O lè ní handkerchief pupa. Àmọ́ ràwọ̀ tí mò ń sọ̀rọ̀ nípa àwọn gbogbo ràwọ̀ tó bá ti jẹ́ ràwọ̀ ọ̀nà, aṣọ wọn nìyẹn. Aṣọ wọn ò nìyẹn. Tá bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ wọn náà, díẹ̀ ta lè mẹ́nu bà nú ẹ̀. Òun náà ni tí wọ́n bá jẹ́ army iṣẹ́ wọn nìyẹn. Tó yẹ pé tó fẹ́ kọ́ṣẹ́ nú wọn, tó bá ṣe tailor, tó yẹ pé tó fẹ́ ṣe business, tó bá máa ń ta irin ìkọ́lé, tó bá sì jẹ́ pé hòtẹ́ẹ̀lì ló lè kọ́, ó lè ṣe. Àwọn ọ̀rọ̀ míì tó tún yàtọ̀ sí eléyìí ó wà ní PDF wa. Ẹ bá fẹ́ gbé ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí ọ̀rọ̀ àwọn ìràwọ̀ Aries tí a mẹ́nu bà yìí, ẹ
ẹ bá ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé wọn níbẹ̀. Àwọn obìnrin wo ni kí wọ́n fẹ́ tó dáa láti fi ṣe aya tó sì dáa láti fi ṣe ọkọ? Àwọn obìnrin wo ni wọ́n gbọ́dọ̀ fẹ́? Àwọn wo ló kún jù nínú obìnrin tó gbọ́dọ̀ fẹ́? Ó wà níbẹ̀. Àmọ́ ẹ má gbàgbé láti subscribe sí orí channel wa. Wọ́n tó bá ní ìbéèrè lórí ọ̀rọ̀ tí mo sọ yìí, ẹ WhatsApp mi lórí nọ́mbà wa tí ẹ rí lórí screen yìí láti ṣe ìwádìí. Àmọ́ orí WhatsApp ní kẹ́ ti bá mi sọ̀rọ̀. Ẹ send message mi bẹ́ẹ̀, ibẹ̀ mo sì lè tètè reply yín. Kò jẹ́ bí ó ṣe jẹ́ ní òní lórí ìràwọ̀ Aries tá a pè ní iná ilé alákọ̀ọ́kọ́. Tó bá tún wá di ìgbà míì, a tún sọ̀rọ̀ nípa ìràwọ̀ míì tó jẹ́ ilé àkọ́kọ́ ká tó wá máa lọ sí ilé kejì àti ilé kẹta ìràwọ̀. Kò ní jù báyìí lọ lẹ́nìí ná. Mo kí gbogbo wa pé a kú dédé wò.